ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún èyí tó fìkàlẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ibi táwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa níkànnì yìí o ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun o àkìyìn orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́ rí yẹn nìjánu ẹ̀sìn o Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o ẹ tún máa bá wa ká lọ fún tòní àlàyé rẹ̀ o lórí ọjọ́ pápá ìṣeré àti àkókò tí àṣekágbá ife ẹ̀yẹ UEFA Champions League tí Arsenal fẹ́ gbá yóò wáyé o ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ti pegedé báyìí o láti kópa ní ìpele àṣekágbá ife ẹ̀yẹ UEFA Champions League ní sáà yìí tó jẹ́ ti ọdún 2025 sí ọdún 2026 o Arsenal ń lọ sí ìpele àṣekágbá lẹ́yìn tí wọ́n borí Atletico Madrid pẹ̀lú àmì kan ṣoṣo sí òdo ní pápá ìṣeré Emirates lọ́jọ́ ìṣẹ́gun èyí ló sọ àpapọ̀ góòlù wọn di 2-1 o nígbà tí wọ́n borí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico Madrid tán ìyẹn òun lórílẹ̀‐èdè Spain o ọ̀kan nínú Bayern Munich àti Paris Saint-Germain ni ó ṣeéṣe kún ó kojú ṣùgbọ́n tí ẹ̀kọ́ ti sojú mọ́ wọn báyìí o wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain ni wọ́n kojú ara wọn ní àṣekágbá nígbà wo ni ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá náà yóò wáyé àti wípé níbo ni yóò ti wáyé o ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá ife ẹ̀yẹ UEFA Champions League ọdún yìí yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta 30 oṣù karùn-ún ọdún 2026 o pápá ìṣeré Puskás Arena ní ìlú Budapest lórílẹ̀‐èdè Hungary ni yóò sì ti wáyé o èèyàn tó dé díẹ̀ lẹ́gbẹ̀rún lọ́nà 70 ní pápá ìṣeré náà lè gbà tó bá kún fọ́fọ́ ní oṣù kọkànlá ọdún 2019 ni wọ́n ṣí pápá ìṣeré náà èyí tí wọ́n fi sọ orúkọ Ferenc Puskás èèkàn agbábọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid tó jẹ́ ìlú mọ̀ọ́ká ọmọ bíbí orílẹ̀-èdè Hungary tó wà lára ikọ̀ agbábọ́ọ̀lù Hungary tó milẹ̀ tìtìtì lọ́dún 1990 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti ikọ̀ PSG torílẹ̀-èdè France ni yóò pàdé ara wọn láṣekágbá lọ́gbọ̀njọ́ oṣù yìí ní orílẹ̀-èdè Hungary ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí o ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun o bẹ́ẹ̀ sì ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.